ṣebí 14 lọ pé ẹ ọdẹ ni wọ́n jábàálẹ̀ ẹ fúgbà tó wà lọ́mọdún méje ó dẹ̀ ti wà 14 sí kí ni spam tí wọ́n wá ń di ẹ ní sí àsìkò yìí. kò tí release kó tó di pé kò tí ì dà kó tó di pé mo ní kó yọ okó ẹ̀ kúrò nóbò mi. àwọn olóbẹ̀ gbọ́dọ̀ Dàmọ́lá ni ta ló ń jẹ́ Dàmọ́lá àbúrò mọ́mì ni àbúrò mọ́mì báwo ok ta ló tún bẹ̀ sùn ọmọ oní security lè wà tó ń jókèlè ẹjẹ́ àlọ́ kọ́ lọ gbé àwọn yẹn òun lè ṣe ní tó arrest Dàmọ́lá yẹn tó gbé sí ẹgbẹ́ bàbá Ìjẹ̀ṣà yẹn òkèlè yẹn kó tó délé yẹn ó ti sá lọ. wọ́n ní ọmọ yẹn tó bá ti rí bàbá Ìjẹ̀ṣà ó máa ń gbọ̀n ọmọ tó rí yàn tó rí ẹ tó máa ń mú un shake wọ́n ló dẹ dìde tó tún lọ palẹ̀kùn dé. ó láìkì okó ni ó ti láìkì okó ńgbà yẹn kò gbọ̀n wọ́n ni arókó yàn nígbà yẹn. òun ló tún lọ palẹ̀kùn dé ẹ̀dẹ̀ ni tó bá ti rí bàbá Ìjẹ̀ṣà báwo máa ń gbọ̀n. ó máa ń gbọ̀n ó lọ palẹ̀kùn dé kò tún lọ jókòó sínú ilé kò lọ jókòó sí another chair ẹgbẹ́ bàbá Ìjẹ̀ṣà yẹn ló tún lọ padà sí. so ọmọ 14 years tó ti fi kọ́kọ́rọ́ ya gbogbo díẹ̀ tó ti fi ẹ̀pọ̀n ya díẹ̀ tó ń gbọ̀n ẹni tó lè ṣe fún yẹn o tó dẹ̀ tí wàá wọnú ilé ẹ̀ o dẹ̀ fi ọmọ yẹn lẹ̀ sẹ́gbẹ̀ẹ́ o dẹ̀ bọ́ta lọ. gbogbo wèrè pé tó lọ ṣe wáì o sẹ́ẹ̀tì kámẹ́rà ṣe gbogbo ẹ̀ o ti commit offence náà òun wá fẹ́ mọ̀ bóyá bàbá Ìjẹ̀ṣà máa ń bá ọmọ kékeré sùn o wá sẹ́ẹ̀tì ẹ̀ ọ́ pẹ̀lú ọmọbìnrin tó ti bàlágà tó ní ọ̀yàn gọmọlè tó ti ní sex ìyá wa rò pé bóyá òun rí ọmọbìnrin tó ń ṣe sóhun tóhun lè ṣe sí tó máa ṣe sóhun padà àṣé kò mọ̀ pé ẹ̀wọ̀n gbére lẹ́tí tó lẹ̀ fóun pẹ̀lú gbogbo tẹ́tò yẹn. so ìjà tí Lizzy ń jà kó ṣe Ìyábọ̀ nìkan ló face ọlá pé ó kọ̀wé pé wò ìyẹn bọ́ sẹ́gbẹ́ pọ̀ ó mọ̀ pé àwọn méjì lòun fún jẹ papọ̀. gbogbo nǹkan tó fi pé bàbá Ìjẹ̀ṣà tó fi bá a sọ̀rọ̀ yẹn gbogbo òkè ṣojú lásán bàbá àwọn olúgbòhùn burúkú ohun tó bá wí fọgbọ́n lọ́gbọ́ngbọ́n ni ó yá bàbá Ìjẹ̀ṣà ó máa fọwọ́ kan ọmọ èyí tí bá ti lọ́sìn kẹ́ bá mi fọwọ́ kan kò fẹ́ ṣe kíní yẹn kẹ́ kọ́ bóyá máa ṣe kó ṣe gbọ́ ẹ̀ fún ìyẹn ṣe rò pé nǹkan yẹn ló máa gbọ́ sétí nǹkan yẹn ló máa carry out. àkílẹ̀ jẹ́ ìpáwọn fún kẹ́yìn ọ̀yà jẹ́ntù sí lọ́wọ́ even gan mẹ́sì àìgbé ó jẹ́ntù bí okó pọ́ọ̀bù ni ọ̀yà dọ̀rẹ́ ẹ̀ pa. èmi náà ó ti sún èmi dé stage tí Lizzy wá yẹn mi kàn fi wèrè pọ́ọ̀tì ẹ̀ mo yá wá jókòó mi síbí mi yá kọ́ntínú ó ti tọ́ ọmọ ẹ̀ mọ́ tó ti dánwò sí mi lára ṣá mi ò lè tán yá wèrè láwọn bú yìí o wọ́n máa yìí fúnra wọn jẹ ó dẹ̀ máa padà kó bá wù mí yẹn náà Ìyábọ̀ yẹn ti ní problem lọ́dọ̀ tọ́yìn bó ṣe wà yẹn bó ṣe máa ṣe kà fún kó má jókòó tẹ́tẹ́rẹ́ kó má bà á mo fọlọ́n bá búra mo mọ̀ amúra wa dáadáa ó máa jẹ gbà lọ́wọ́ Tóyìn yẹn wọ́n àti Fúnkẹ́ wá ń dira imú ẹjọ́ ṣe prayer ẹjọ́ ṣe fíìmù papọ̀ ń borí kóun wà báwọn méjì ò ní fúnra wọn jẹ àfi tó bá yẹ pé àjẹ́ ẹ̀kan le jù kan lọ ó ti wọ pé jẹ́ kó rí ẹ pé o. kò sọmọ ọkùnrin ẹni táwọn eléyìí ò lè rán lọ o tọ́wọ́n bá pa wọ́n á rán lọ ẹ̀wọ̀n tọ́wọ́n bá rán lọ ẹ̀wọ̀n wọ́n á gbá ìsàn lé lọ́wọ́ ẹ dúró dáadáa lórí àwọn ọmọkùnrin yìí o tá a bá dìde báyìí dúró yẹn ó di ní 6 count charges bàbá Ìjẹ̀ṣà dẹ̀ wí ní mẹ́rin majority inú ẹ̀ capital punishment ẹ̀wọ̀n gbére. so o fẹ́ gather evidence ọmọ ekere tí ò lè dá pinnu ara ẹ̀ ṣe o wá ní kó gbé díẹ̀ sílẹ̀ kó gbé ọmọ ẹ̀ sílẹ̀ kó máa bá tẹ̀ nítorí wọ́n fẹ́ gather kó ṣáà record pọ́ǹtì wọ́n kọ́ ló máa sọ bí rapist yẹn máa ṣe nà tó bá yẹ pé rapist ní bàbá Ìjẹ̀ṣà tó bá yẹ pé wá ṣe ìṣìgà lọ́rùn bẹ́ẹ̀ tó pa ọmọ yẹn síbẹ̀ ńkọ́ wàá níwọ̀ tó ti ọmọ yẹn síbẹ̀ o lọ́wọ́ nu kú ẹ̀ ẹ kọ̀ sọ́lájọ tẹ̀sí gbórílẹ̀-èdè Nàìjíríà ìjọ ò lè rí ìyá tó ti ọmọ ẹ̀ sẹ́nu pé ó yẹ bá mi bọ́mọ fẹ́ kó bọ́mọ yìí sùn àfẹ́ mọ̀ bóyá máa bá sùn ẹ sọ bí tẹ̀sí gbọ́rú ẹ̀ rí. tọmọ yẹn padà sọ pé òkè o àṣírí ti tú o ọlọ́pàá sọ pé àà ṣebí 14 lọ pé ẹ ọdẹ ni wọ́n jábàálẹ̀ ẹ̀ 4 years gbà tó wà lọ́mọdún méje ó dẹ̀ ti wà 14 sí kí ni spam tí wọ́n wá ń di ẹ ní sí àsìkò yìí ẹ ṣòun jẹ́jẹ́ gbọ́ ló ti rí spam àwọn olóbẹ̀ gbọ́dọ̀ Dàmọ́lá ni ta ló ń jẹ́ Dàmọ́lá àbúrò mọ́mì báwo neighbor wa ni o kò ṣàbúrò mi o but bí business partner òun ni o ó ní business partner ok ta ló tún bẹ̀ sùn ọmọ ó ní security lè wà tó ń jókèlè ṣé yẹ ò mọ̀ tẹ́lẹ̀ ni ó ní mọ́mì òun mọ̀ ìgbà wo ló sọ fún ó ní last year October ló sọ fún yẹ ìyẹ́ ò dẹ̀ ṣe kankan sí ó dẹ̀ fi ẹlẹ̀ sínú ilé yẹn pẹ̀lú àwọn yẹn ó dẹ̀ ńlá kíbò ẹ lọ ẹjẹ́ àlọ́kọ́ lọ gbé àwọn yẹn òun lè ṣe tó arrest Dàmọ́lá yẹn tó gbé sí ẹgbẹ́ bàbá Ìjẹ̀ṣà yẹn òkèlè yẹn kó tó délé yẹn ó ti sá lọ wọ́n ti rí ọ̀tá lólobó. Now that is the beginning of distrusting princess pé number 1 gbogbo wèrè pé tó lọ ṣe wáì ó sẹ́ẹ̀tì kámẹ́rà ṣe gbogbo ẹ̀ ó ti commit offence náà àtúwá realize pé gbogbo nǹkan tó wá ìdí tó ṣe sọ pé ó ṣe sẹ́ẹ̀tì bàbá Ìjẹ̀ṣà up gangan again nǹkan yẹn ò ṣẹlẹ̀ ìwọ fúnra ẹ̀ gan ò lè fẹsẹ̀ múlẹ̀ ò lè jẹ́rìí pé lóòótọ́ ló ṣẹlẹ̀ torí tó bá yẹ kó ṣẹlẹ̀ ni ìsídà kó gbọ́mọ yìí lọ hospital ọ̀kí wọ̀ fúnra ẹ̀ rí ẹ̀rí pé ìṣe ni di ọmọ yìí o ẹ̀jẹ̀ ń yọ́ díẹ̀ ńgbà yẹn o ọmọ ọdún méje o ní òórí kankan
kò sẹ́ni tó sọ fún ẹ pé nǹkan ṣẹlẹ̀ ọmọ yẹn ló sọ anything fún ẹ o sọ fọ́lọ́pàá o gbé lọ hospital o dẹ̀ ní ìdí yẹn ló ṣe wá wò sùsùn òun wá fẹ́ mọ̀ bóyá bàbá Ìjẹ̀ṣà máa ń bá ọmọ kékeré sùn ó wá sẹ̀tì ẹ̀ ọ́ pẹ̀lú ọmọbìnrin tó ti bàlágà tó ní ọ̀yàn gọmọlè tó ti ní sex ìyá wa rò pé bóyá òun rí ọmọbìnrin tó ń ṣe sóhun tóun lè ṣe sí tó máa ṣe sóhun padà àṣé kò mọ̀ pé ẹ̀wọ̀n gbére lẹ́tí tó lẹ̀ fóun pẹ̀lú gbogbo tẹ́tò yẹn tí a bá dìde sọ̀rọ̀ yẹn gbà yẹn ẹ̀wọ̀n gbére ni o torí pé gbogbo ohun tẹ́ra rí tó ṣẹlẹ̀ yẹn wọ́n ti wò pé gbogbo story tó kù ti princess sọ yẹn òótọ́ ló ṣẹlẹ̀ if not because of justice ta sáré ẹ̀ gbà yẹn pé victim nìkan ló ní òun kọ́ nìkan kọ́ ló ní right fún justice victim nìkan kọ́ ló ní right fún human right every human being ló deserve justice ẹni tẹ́ bá fẹ̀sùn gangan òun náà deserve justice kẹ́ má fi ẹ̀ṣẹ̀ tí ó yẹ ìjì ẹ̀ṣẹ̀ tí ó yẹ kẹ́ fi ẹ̀fì jẹ kí ló dẹ̀ fà gbogbo alamọ reason tó fi wò pé lálàkù ẹ lọ tún lọ kọ́lẹ̀ mo sọ fún yín gbogbo tó fi pé Bàbá Ìjẹ̀ṣà tó fi bá a sọ̀rọ̀ yẹn gbogbo òkè ṣojú lásán bàbá àwọn olúgbòhùn burúkú ohun tó bá wí fọgbọ́n lọ́gbọ́ngbọ́n ni ó yá Bàbá Ìjẹ̀ṣà ó máa fọwọ́ kan ọmọ ẹ̀ tí bá ti lọ́sìn kẹ́ bá mi fọwọ́ kan kò fẹ́ ṣe kíní yẹn kẹ́ kọ́ bóyá máa ṣe kó ṣe gbọ́ ẹ̀ fún nìyẹn ṣe rò pé nǹkan yẹn ló máa gbọ́ sétí nǹkan yẹn ló máa carry out nígbà tí Murphy Àfọlábí máa fi oògùn pè mí jáde nígbà tí mo dé padà lẹ́yìn kéésì Bàbá Ìjẹ̀ṣà nígbà covid yẹn òfin sọ pé téèyàn bá dé láti ìlú òyìnbó o gbọ́dọ̀ ṣe test méjì kó tó bọ́ sí àárín èrò if not ni bọ́ ṣe gbé fún kẹ́yìn lọ́ máa gbé ọ̀tá olúwẹ̀ mo ti lọ ṣe test aláwọ̀kọ́ mò ń lúgọ sínú ilé mi àdúgbò kan náà lèmi mọ́ fi ìgọ̀lúgọ̀gbọ́ wá ń gbé kí ni mo dẹ̀ sọ fún wọn fún pé mo ti wà aráàndó alẹ́ lẹ́wọ̀ wá bá mi nulẹ̀ Yomi lọ́wọ́ sọ rẹ àjọ ń lọ patí òun ni mi ò mọ̀gbà tí mo lọ kó sáṣọ mo dẹ̀ rú mọ́tò tẹ̀lé mo ń lo ẹ̀wọ̀n fúnra mi gẹ́gẹ́ ẹlẹ́dàá mọ̀ sí mi pọ́lú ẹ̀ náà olú ẹ̀ náà ṣọmọ kékeré iye mi sọ ni mo tàn padà lẹ́yìn ẹ̀ ni ta ló fẹ́ bá mi gbọ́ ń gbà yẹn pé òun ṣe mi mo fẹ́ lọ sí patí tó bá mú mi gbà yẹn Lagos State fẹ́ fún mi pa Ministry of Justice wọ́n ń wá ọgbọ́n ọ̀nà tó bá rírú èmi patí ayé àmà ní ewúrú Yomi ìwọ́n tó mọ̀ pé ìjọba Èkó wọ́n ń wá ẹ o ti ṣe test alákọ̀ọ́kọ́ kí ló stop ẹ láti dúró just 2 more days kó ṣe test ẹlẹ́ẹ̀kejì o dẹ̀ tún gbéra wà lọ patí irú patí wèrè wo ló lọ ẹ nímọ̀ pé kó ṣe mi mo lọ patí yẹn ẹ kọ́ máa ní pé mo wà ní patí yẹn mo kàn ń jó ń bẹ́ẹ̀ ni mi kò ní mọ̀ nǹkan tí mo ṣe ń bẹ̀ ọ̀ntì ìjọ tó bá yẹ mú mi tán lójú mi máa dá that is the danger of so ọmọkùnrin òun láti dúró dáadáa if not ni ẹ bá ń gbọ́ dira má jẹ́ kó pa ẹ o ṣé Mohbad tó kúrò nílé kò yẹ kó padà sílé yẹn àwọn àgbà kò burúkú ló lọ́lù ìyẹn gbọ́mọ oṣù márùn-ún tì ó ní ronú lọ pé ó fẹ́ lọ bòmí torí òun ló máa takú ti pọ̀ ọgbẹ́ni wáyé máa gbé mi lọ́lé padà ọmọ ọwọ́ mi kọ́ ṣé mo kó kíní ẹ̀dá nínú torí wọ́n ti mọ̀ pé danger yẹn wà lẹ̀ so life yìí gbogbo atabímọ ọkùnrin àwọn láti wà careful and we have to pray harder gbogbo ó fọwọ́ kan ó là lọ́wọ́ ó ṣe gbogbo ẹ̀yẹn if the girl is 18 years old no crime has been committed because ọmọ yẹn give consent kò dẹ̀ sí force the only reason àwọn sọ pé ọmọ yẹn 14 ni àwọn tó rọ́mọ sọ pé ọmọ yìí she's an adult ẹ̀yin tẹ́ fẹ̀sùn kàn ẹ̀ lè prove age ẹ̀dẹ̀ ní káwá dákẹ́ torí pé ó ti la ọwọ́ so ó la ọwọ́ nìkan lẹ̀ ń sọ ni ẹni tó fi odindi ọmọlẹ̀ tó ti sẹ́nu ẹnu ewu ńkọ́ òun ò ṣe kankan tí ò da ẹ wá ní àwa ń sọ yẹn ní káwá dákẹ́. ọ̀rọ̀ Kóredé a ò di lọ́mọ yẹn. according to time ìyẹn ọmọ yẹn 19-year-old lọ́pẹ́ kò yẹ yín but ẹ mọ̀ pé ẹni tó lọ́mọ òun ló mọ̀ bí tí bẹ́ẹ̀ certificate wà òun ló mọ̀ nígbà tó dẹ̀ ti pé 14 gbà yẹn ó lójú nǹkan tẹ́lẹ̀ tọwọ́ bọ̀ then àwọn ọlọ́mọ school tó lọ ìjọba ló yẹ kó prove fún adájọ́ pé 14-year-old lọ́mọ yẹn kọ́ dẹ̀ mú original birth certificate jáde ṣùgbọ́n èmi tí tòótọ́ wọn mú kọ́bọ̀ jáde ṣíngbá yẹn wọ́n mú jáde ọmọ yẹn tún kọ different ages ọ̀tọ̀ ní age tó kọ ní sábó ọ̀tọ̀ ní age tó kọ ní pàǹtì ẹ sọ pé mo sọ bẹ́ẹ̀ kí princess wa bọ́ta sọ pé lọ́mú pa mi ò fa fikún gbogbo ọ̀rọ̀ tẹ́mi sọ I'm telling you the absolute truth kéèsì tí mo follow tí mo ní gbogbo document lọ́wọ́ ni ọ̀tọ̀ ní age tó kọ ní sábó ọ̀tọ̀ ní age tó kọ. àwọn ọlọ́pàá dẹ̀ rí. ṣèbí tó yẹ ọlọ́pàá ṣe fẹ́ yọ lọ́fẹ́ fi Bàbá Ìjẹ̀ṣà lẹ̀ pé kó máa lọ páwọn fẹ́ filẹ̀ kó máa lọ
ni princess Ìyábọ̀ àti tó ń lọ protest against ọlọ́pàá ní pàǹtí. Tìbọn ọlọ́pàá ló bá sọ̀rọ̀ tán. Ọba commissioner of police sọ̀rọ̀. Ìyẹn sọ fún wọn pé gbogbo ohun tẹ́ ṣe yìí ń tó jẹ́ kó lọ protest ni pé ó sọ fún wọn pé tí o bá ṣọ́ra madam princess tábà ní ká ṣiṣẹ́ wa bí iṣẹ́ ìwọ gangan ló máa san gbèsè fún bàbá Ìjẹ̀ṣà. Ó ní níbo bó ṣe pa àwọn tó máa lọ pè nìyẹn láti ibẹ̀ báyìí wọ́n dẹ̀ ní kó lọ sí pàǹtí kó lọ protest ibi tó ti bàbá Ìjẹ̀ṣà mọ́. So òun Ìyábọ̀ yẹn máa believe pé òun ní power kan òun ò ní gbàṣẹ́ bó ṣe ṣara àwọn tó máa ṣàjọ nìyẹn ó ní kó pàdé àwọn káwọn lọ protest against ọlọ́pàá. The same party yẹn náà lọ fún Mohbad náà ti bà ayé gbogbo case Mohbad jẹ́. Tẹ́lẹ̀ nǹkan. Party yẹn náà lọ. Ṣọ́jí yẹn pápá àwọn yẹn ṣe jábọ́ nìyẹn pé kí làwọn fẹ́ ṣe báyìí. Èmi fèsì woman yẹn ìgádò àbí kí lórúkọ woman OC homicide gender and kìnìún kan yẹn. Bàbá Ìjẹ̀ṣà, you no tell Yomi say me I no do you bad. Na later me I know say this princess na bad woman o. She dey carry soldier come, she dey cry. Me I no do na her phone she show me video. Ìyẹn ní bó ṣe rí tó fi hàn níbi tí bàbá Ìjẹ̀ṣà ti ń la ọwọ́ nìkan. Àwọn tí wò pé bàbá Ìjẹ̀ṣà ti commit. Meanwhile ní Sábó ọlọ́pàá tó kọ statement yẹn òun ló kọ bàbá Ìjẹ̀ṣà kan ló kọ. Statement yẹn dẹ̀ ní. Èmi náà ti mọ̀ pé nǹkan tó present ọ̀dọ̀ àwọn ọlọ́pàá yẹn ibi tó ti ń la ọwọ́ yẹn ni wọ́n cut. I know. Nítorí pé wọ́n ti wò pé káwá mú CCTV yẹn lẹ̀. Ṣé gbogbo nǹkan tí gbogbo wa ń rí iṣẹ́ ọlọ́pàá ò rí ni? Ẹ bèrè lọ́wọ́ princess pé ṣé ọlọ́pàá yọ CCTV kúrò nílẹ̀ ṣó sọ bí ti CCTV. Ọlọ́pàá sọnù court tó bá ya wèrè máa gbé evidence jáde. Òun o àwọn ò fojú rí CCTV o torí kò sí network. Tẹ́ bá mọ̀ pé bàbá Ìjẹ̀ṣà láwọ́ ohun tó ṣe ò dá ẹ jẹ́ kó tọ́ kó fulẹ̀ ní gbogbo kéèsì láti bẹ̀rẹ̀ dópin. Kí ló dé tẹ́ ní kí Dàmọ́lá Adékọ́lá máa lọ? Kí ló dé tẹ́ charge princess? So gbogbo orí burúkú tí princess yẹn ṣe yẹn ogbó ẹ̀ wà ní òfin Lagos State pé yàn lè ṣe kò síbẹ̀ náà ẹ̀ṣẹ̀ lẹ̀ṣẹ̀ ń jẹ́ bọ́n tó dẹ̀ tí wò pé yàn kan ẹ ti ní ẹ̀kan tó lá ẹ wá ń wá excuse fún tiẹ̀ ó ní ẹ ó fẹ́ gather evidence so ó fẹ́ gather evidence ọmọ ekere tí ò lè dápinnu ara ẹ̀ ṣe ó wá ní kó gbé díẹ̀ sílẹ̀ kó gbé ọmọ ẹ̀ sílẹ̀ kó máa bá tẹ̀ nítorí wọ́n fẹ́ gather kó ṣáà record pọ́ntẹ̀ wọ́n kọ́ ló máa sọ bí rapist yẹn máa ṣe nà tó bá yẹ pé rapist ni bàbá Ìjẹ̀ṣà tó bá yẹ pé wá ṣe ìṣìgà lọ́rùn bẹ́ẹ̀ tó pa ọmọ yẹn síbẹ̀ ńkọ́ wàá níwọ̀ tó ti ọmọ yẹn síbẹ̀ ò lọ́wọ́ nu kú ẹ̀ gbogbo àwọn olórí burúkú obìnrin tó ń kàn ń ṣe bálabàlà àtàwọn blogger yẹn gbogbo yẹn ò ráyé wà elébi làwọn yẹn kò ń ṣe pé wọ́n rí wọn lọ́pọlọ bẹ́yẹn wọn ò fẹ́ kí Nàìjíríà tẹ̀síwájú òṣì lọ́kàn ṣe mí wọn ẹlẹ́wọ̀n ni wọ́n at the end of the day ẹ̀ ń sọ fún yàn pé it is right ẹ̀ kọ̀ sọ́lájọ tẹ̀sí gbórílẹ̀-èdè Nàìjíríà ìjọ ò lè rí ìyá tó ti ọmọ ẹ̀ sẹ́nu pé ó yẹ bá mi bọ́mọ fẹ́ kó bọ́mọ yìí sùn àfẹ́ mọ̀ bóyá máa bá sùn ẹ sọ bí tẹ́tí gbọ́rú ẹ̀ rí. Kò ṣẹlẹ̀ nílẹ̀ níwẹ̀ kò ṣẹlẹ̀ nílẹ̀ níwẹ̀ bó dẹ́ sọ pé èmi ò lè lajú mílẹ̀ kẹ́ ṣe yẹn kẹ́ accept yẹn ohun tẹ́ ẹ̀ lè ṣe ní London City tẹ́ ẹ̀ lè ṣe ní New York City tẹ́ ẹ̀ lè ṣe ní Toronto City ẹ fẹ́ wá ṣe ní Lagos City ṣé ẹ̀rọ pa àwọn tó wà Lagos wọn ò mọ̀ pa òfin ni wọn ò mọ̀ pa child protection wá wò sùsù ó pè kó máa bọ̀ kí ló pè kó wá ṣe number one ok ó pè bàbá Ìjẹ̀ṣà kó wá ṣe fíìmù kò kí ń ṣe ọ̀rẹ́ ẹ̀ ó kọ́ dédé wọnú lẹ́yìn ó dẹ̀ jókòó ti ọmọ yẹn lẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn yẹn náà ṣe bí ẹ pọ́ àwọn gọ̀ ọ̀dẹ̀ làwọn kí lọmọ yẹn ṣe lẹ́gbẹ̀ẹ́ bàbá kí lọ gẹ́ yẹn ṣe lẹ́gbẹ̀ẹ́ bàbá Ìjẹ̀ṣà tó bá jẹ́ pé kò ṣe pé èmi 14 years ni so ọmọ 14 years tó ti fi kọ́kọ́rọ́ ya gbogbo díẹ̀ tó ti fi ẹ̀pọ̀n ya díẹ̀ tó ń gbọ̀n ẹni tó dẹ̀ ṣe fún yẹn tó dẹ̀ tí wá wọnú ilé ẹ̀ ó dẹ̀ fi ọmọ yẹn lẹ́sẹ̀gbẹ́ ó dẹ̀ bọ́ta lọ. àwọn ẹni bíi dẹ̀ sọ pé ká gbójú kúrò ní gbogbo ìwà burúkú tó yẹn evidence ló ń gádà evidence orí burúkú wo ni. That's not evidence gathering. You are putting the child in harm's way. tó bá yẹ pé lóòótọ́ rí bísí bàbá Ìjẹ̀ṣà tó bá gà á mọ́lẹ̀ tó tilẹ̀kùn yẹn lẹ́yìn tó dẹ̀ fẹ́ fipá bọ́mọ yẹn sùn tó fẹ́ já pátá ẹ̀jọ́ ọ̀run ẹ̀ tọ́mọ yẹn ṣagídí tó dẹ̀ yí lọ́rùn tọ́mọ yẹn tó kú síbẹ̀ ńkọ́. Yomi túbọ̀ ilé yìí wọ́n ní ọmọ yẹn tó bá ti rí bàbá Ìjẹ̀ṣà ó máa ń gbọ̀n ọmọ tó rí yàn tó rí ẹni tó máa ń mú un ṣèkì wọ́n ló dẹ̀ dìde tó tún lọ palẹ̀kùn dé. Ó láìkì okó ni ó ti láìkì okó ń gbà yẹn kò gbọ̀n wọ́n ni arókó yàn nígbà yẹn. Òun ló tún lọ palẹ̀kùn dé ẹ̀dẹ̀ ni tó bá ti rí bàbá Ìjẹ̀ṣà báwo máa ń gbọ̀n. Ó máa ń gbọ̀n
Make it make sense. Tọmọ ṣe bí wọn tọmọ dáadáa ni. Ó lọ palẹ̀kùn dé, kò tún lọ jókòó sínú ilé, kò lọ jókòó sí another chair. Ẹgbẹ́ bàbá Ìjẹ̀ṣà yẹn ló tún lọ padà sí. That's too much for any reasonable society to accept. Even gan as a mother tó rọ́mọ ẹ tó jókòó ti ọkùnrin nínú ilé lẹ́yìn orí chair same chair gangan ìwọ dẹ̀ fẹ́ bọ́ta ọmọ yẹn dẹ̀ wà lórí same chair yẹn pẹ̀lú ẹni yẹn o ò lè lé kó dìde. Tó bá tiẹ̀ fẹ́ embarrass visitor ẹ tó bá fẹ́ embarrass visitor ẹ wá ní come ọmọ come then you sit down why are you sitting beside him? You told me that you used to shake tó bá rí TV kí ló tó wá rí sí tó wá ń pakuru how do you change your behaviour so quickly? Olórí burúkú ni wọ́n ní ọmọ ọlọ́tọ́ máa pa ni báwo lọmọ yẹn ṣe fẹ́ act yẹn. wọ́n plan ọ̀rọ̀ yẹn ni sà ó ti wà obvious àti wọn rí irọ́ yẹn wọn rí bí parọ́ yẹn mọ́ àwọn gbogbo tó bá ti sàṣọ de gẹ interview yẹn wọ́n pé nǹkan tó rí ni ọmọ fẹ́ mú pa bẹ́ẹ̀ lẹ́nu mọ́ pé kó lè bá wọn pèsè kó lè bá pull fídíò yẹn down ni wọ́n mọ nǹkan tí wọ́n ń sọ wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe gbogbo wọn ló wà guilty. Ṣe please Akarigbo of Indianapolis thank you. Kò tí èyí kọ́ mọ̀ sọ. Kí ló dé ṣíbọ̀ lọ́wọ́ gọ̀ ní ṣíbọ̀ la adapt ni. Ká lè mọ how far they can go to destroy anybody's son. Kò sọ́mọ ọkùnrin ẹni táwọn eléyìí ò lè rán lọ o. Tọ́wọ́n bá pa wọ́n á rán lọ ẹ̀wọ̀n. Tọ́wọ́n bá rán lọ ẹ̀wọ̀n wọ́n á gbá ìsọ̀lẹ̀ lọ́wọ́. Ẹ dúró dáadáa lórí àwọn ọmọkùnrin yìí o. Ewu ń bẹ lóko ló ń gẹ o. Ewu ó ń bẹ lóko ló ń gẹ gidi. These people àwọn eléyìí wọ́n fa anybody lórí lọ ni o. Ó lè jẹ́ bóyá owó ló wà lọ́wọ́ wọn. Bóyá property àbá ti jọ ṣe business kan tó ti wò kó ti há mọ́ bàbá Ìjẹ̀ṣà lọ it could be anything it could be heartbreak tí wọ́n ní pé Yomi ẹni tá bá fẹ́ bá tiẹ̀ jẹ́ ẹran tá ti pín ò lè gbá mọ́ wa lẹ́nu that's why they came after me and they want ọmọ pé mi ò ṣe gbogbo pálapàla yẹn wọ́n mọ̀ pé òótọ́ ni mò ń sọ tá a bá dìde báyìí dúró yẹn ó di 6 count charges bàbá Ìjẹ̀ṣà dẹ̀ win ní mẹ́rin majority inú ẹ̀ capital punishment ẹ̀gbọ́n gbére Ọlọ́run dẹ̀ bá ṣe Ọlọ́run kò yọ ojú wa ń tì wọ́n pé kéèsì tó bẹ̀rẹ̀ ní 2021 tó bàbá Ìjẹ̀ṣà jáde ní 2025 etí wo ló ń bá wọn gbọ́ pé ládùúrà ariwo táwọn pa yẹn táwọn sọ pé bàbá Ìjẹ̀ṣà bọ́mọ kékeré sùn báwo ló ṣe fẹ́ jáde láàrin 3 years 2021 to 2022 bẹ́ẹ̀lì ni bàbá Ìjẹ̀ṣà wà ilé ló ń gbà lọ ṣẹjọ́ wọ́n fún bẹ́ẹ̀lì láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kéèsì yẹn ọdún kan àtàbọ̀ oríwọ́ ọkọ̀ fẹ́ lè tọ̀nà lẹ̀ wọ́n wá rí pé èyí tó kù ń bẹ báyìí ó ti jáde padà ó look fresh ń bẹ wọ́n wò pé ẹnu wo làwọn fẹ́ fi sọ fáwọn èèyàn pé ẹni táwọn lórí thank you so much for the gift ẹnu ó wá ń ká wọn lára pé ẹnu wo làwọn fẹ́ fi sọ òótọ́ lòdì ní ká má sòwò náà wọ́n á dúró ẹyọ ọgbọ̀n yẹn kúrò ẹ wo pitch ẹ wo kiri Àṣàbí give send it to ọ̀rẹ́ Ògolúwa la kó post ẹ bọ̀bọ̀ yẹn lọ́jọ́ òun lọ́jọ́ wà papọ̀ yẹn o ẹ wá béèrè pé kí ni ìdí tó ṣe arrest Démọ́lá yẹn ṣé kò ní ìdí tó ṣe arrest ẹ ni ṣèbí tọrọ ọmọ yẹn accuse ẹ ni so kí lè tẹ wá yọlẹ̀ kókó máa lọ kí lè tẹ yọlẹ̀ ṣé wọ́n bá spam ń di àwọn yàbọ̀ bá spam ń di ẹ ṣé wọ́n realize pé ó ṣe design ọmọ yẹn. ó gbójú 14 years lọ Uncle Yomi. gidi bí wèrè. ó fi ọmọ yẹn ó ṣọmọ 14 years. tẹ bá rí ọmọ ẹ gọbọlẹ báyìí àwọn wèrè wọ́n fẹ́ káwọn fẹ́ bá yẹn jẹ kaba join. èmi náà ó ti sún èmi dé stage tí Lizzy wá yẹn mi kàn fi wèrè pọ̀ tiẹ̀ mo yá wá jókòó mi síbí mo yá continue ó ti tọ́ ọmọ mọ̀ tó ti dánwò sí mi lára ṣá. bàbá mi gbọ́dọ̀ máa sọ fún yín ohun tó ti ṣe ní ìkà fún èmi ó yẹ kí n ti di times 3 Lizzy. eléyìí àwọn eléyìí ní ẹ̀mí burú wọ́n á máa gún ẹ ní irin gbóná sharp irin gbóná ẹ mọ kí ni ọ̀bẹ táwọn yẹn máa fi gúnyàn pa yẹn kọ́ ti bọ̀nù náà ìgbé nǹkan tẹ́lẹ̀ ń lò nìyẹn o àkílẹ̀ jẹ́ ìpáwọn fún kẹ́yẹ̀ ọ̀yà jẹ́ntù sí lọ́wọ́ even gan Messi àìgbé ó jẹ́ntù bí o kó pọ́pù ní ọ̀yà dọ̀rẹ́ ẹ̀ pa àjọba èyí tó máa fi àjẹ́ sí ni èyí tó yìnyẹn wọ́n tẹ̀jọ́ léṣù papọ̀ ni ṣùgbọ́n wọ́n ti ń jà torí pé bó ṣe lọ́ pakuru mọ́ fún kẹ́yẹ̀ ìyá ẹ̀ sì máa jẹ́ ọjọ́ máa ṣèkà fúnra wọn láìpẹ́ ẹ̀yin ni kẹ́ farabalẹ̀ kẹ́ wá wo fíìmù ẹ lọ ra popcorn báwọn méjì ò ní fúnra wọn jẹ àfi tó bá yẹ pé àjẹ́ ẹ̀kan lè jù kan lọ ó ti wò pé jẹ́ kó rí ẹ pé o sọ pé Yomi ti láà máa jà tó bá ṣe wèrè máa ń rún ẹ o wọ́n lè wá jẹ́ntù fún yín ìdẹ́gbọ́n mọ̀ dájú ni pé tóyìn tẹ́bi bọ́ o pé kò ní fún jẹ́ yẹn wọ̀n bí dá. wọ́n ní kò fi wọ́n rẹ́rìn wọn ní ṣe. wọ́n ní ṣe. èṣù máa ṣàwọn méjì because ìyẹn ti bá débi pé ẹ máa gbọ́ gbogbo ètí fún kẹ́yẹ ṣe yẹ kò lè dùbọ̀ tó ìlú òun ara níbi òṣèlú
ìyàwó yẹn ti ní problem lọ́dọ̀ Tóyìn bó ṣe wà yẹn bó ṣe máa ṣe kà fún kó má jókòó tẹ́tẹ́rẹ́ kó má bà á. ọgùn Yomi tó yàbí Fúnkẹ́ ti gápa rẹ̀ ó kọ̀ wọ́n yàgbọ́ yẹn pé ìwọ ni sàwáwò wọ́n ni sẹ́ẹ̀tì òun tàwọn Tóyìn kò ṣe sẹ́ẹ̀tì yàgbọ́ Fúnkẹ́ ó jù lọ àyíká sẹ́yìn ó jù lọ in always ṣùgbọ́n pé ìwọ lájọ wà papọ̀ lájọ ń rú Fúnkẹ́ ìtẹ́lẹ̀ suddenly ó tún wá padà di wà àti Fúnkẹ́ wá ń dira imú ẹjọ́ ṣe prayer ẹjọ́ ṣe fíìmù papọ̀ ń borí kóun wà ó ti róhun pa mo fọlọ́run bá búra mo mọ̀ wọn amúra wa dáadáa ó máa jẹ gbà lọ́wọ́ Tóyìn yẹn kò sí bó ṣe fẹ́ yìí mo ìfẹ́ mọ̀ kó tó fẹ́ ṣe pé kò ṣe ó lè má jẹ lọ́sù yìí ó máa jẹ láìpẹ́ yìí ó dẹ̀ ti máa fún jẹ gbogbo etí Fúnkẹ́ lọ ẹ wo yóò lè tán yá wèrè láwọn bú yìí o ọ máa yìí fúnra wọn jẹ ó dẹ̀ máa padà kó bá wù mí yẹn náà ó máa padà àkóbá yẹn máa padà bá yẹn tíjà yẹn bá máa fi heavy ẹ lọ ra popcorn ọgbà làwọn méjèèjì in combination wọn lọ́rùn Lizzy dé level tó fi dé yẹn so ìjà tí Lizzy ń jà kó ṣe Ìyábọ̀ nìkan ló face ọlá pé ó kọ̀wé pé wo ìyẹn bọ́sẹ̀ gbẹ̀pọ̀ ó mọ̀ páwọn méjèèjì lòun fún jẹ papọ̀ ṣùgbọ́n ẹni tó ya wèrè jù Lindos kò sẹ́ni tó ya wèrè tó Tóyìn o ẹ má bẹ́ o ẹ tó ń finish anybody jù òun nìyẹn mi ní parọ́ fún yín n tó bá èmi kọ́ ti fún èmi jẹ yìí wọ́n kọ́ rí pé èmi náà ní Ọlọ́run mo yà gba kámú ni kò yẹ yín wọ́n rún mi gidi o wọ́n rún mi gidi mi ní parọ́ fún yín wọ́n rún mi gidi. ẹ mọ̀ pé aṣebi oníṣaláì má ṣebi. It has become a pattern. It has become a pattern. So aṣebi oníṣaláì má ṣebi. Tó bá ṣebi lójúmọ́ ó máa ń dàbẹ̀ pé bí àwọn tí jẹun ni aṣebi oníṣaláì má ṣebi. Ẹ mọ̀ tí bá wo Nàìjíríà ẹ̀gbọ́n mi o ẹ mọ̀ kọ́ at a time tí bá kọ̀ jókòó sometimes tí bá kọ̀ dá jókòó tí bá kọ̀ ọ̀rọ̀ bí Nàìjíríà ṣe lọ tí bá ń wo kéèsì Mohbad yẹn mo máa ń wo gbogbo àwọn tó máa ń support Ìyábọ̀ lọ́kàn mi máa ń béèrè pé is it that wọn mọ nǹkan tó ṣẹlẹ̀ sọmọ Mohbad yẹn ni or I did not I don't understand I don't ẹ̀gbọ́n tí bá sọ pé yé mi. ẹsẹ̀ wọ́n yọ̀ dájú ni bẹ́ẹ̀ wọ́n yọ̀ dájú ni mi ò kàn gbọ́dọ̀ sọ̀rọ̀ púpọ̀ ni mo wà sabbatical leave. brain every time mo máa rò pé what ẹ̀yin tẹ́ ń support àwọn tó pa Mohbad mọ́lé ẹ̀ àtàwọn tó ṣì ń bẹ̀ pé secret of God ẹ̀yin náà lẹ́ ń sọ pé ẹ nídìí pé kí gọ́ọ̀mẹ̀ntì máa ṣe dáadáa ẹ̀yin lẹ́ ń béèrè fún good governance. You understand? So ẹ̀gbọ́n these people are asking for government to do the right thing but ẹ support àwọn tó pa Mohbad sínú ilé ẹ̀ àtàwọn tó obstruct justice. ṣé láàrin mi àti ṣé ẹrù fáwọn ọlọ́pàá Lagos State àti Lagos State government wọn ò mọ̀ pé táwọn fẹ́ mú àwọn èèyàn right suspect wọ́n yẹ kó bẹ̀rẹ̀ látòrí àwọn tó wà nílé Wùnmí àdúrà ṣé wọn ò mọ̀ láti bẹ̀rẹ̀. It's because majority of you are not participating in nation development. Social media Nigeria lè ṣe. Àwọn tó bá sọ pé kó má delete fídíò mi, àwọn tó wá downfall ẹni. Ìyá ẹ máa sáré bí kípátá ìjábọ́nu sáré ni. Ó bú mi mo bú ẹni tún fighting gbá station lọ. Ọkọ ọlọ́kọ̀ tàjọ máa bára wa ń bẹ̀. Imagine you and Iyabojo are discussing about my marriage. When you cannot even hold the water. Who the hell are you, Biola? Tani yálà yẹ tani bàbá ńlá kú bàbá ìpọ́nlé máa pọ̀pọ̀ yálà yá ẹ̀. Mo ṣe mí ti bẹ̀rẹ̀ pẹ̀lú wa àti Ìyábọ̀ kí ló ń ṣẹlẹ̀ mo sì ń gbé ṣó ẹ bọ̀. O ò lè mọ bọ́mọ ṣe rí lára àbí ọmọ ògbóbò kọ́ àwọn káwọn ọmọ olórin ọmọ ògbóbò káwọn ọmọlé. Olórí burúkú wọn kọ́dọ̀ ọmọ ìyá ń wọ́n bòdò mi bá fọlọ́kadà ìṣòro tèmi nìyẹn problem tèmi nìyẹn. N bá fẹ́ ẹni tó ń rulẹ̀ ìṣòro tèmi nìyẹn. Princess does not belong to us. Princess belongs to comedian circle. Ìjẹ̀ṣà belongs to the theatre circle. We owe Ìjẹ̀ṣà everything. Ṣó dáa kó máa fọwọ́ ti òbò lórí márúwá. Ẹ ló fi kọ́kọ́rọ́ já òbò ọmọ ọdún méje. Ẹ ló la ọwọ́ ẹ ló ṣe ẹ ló mọ̀. Fídíò tẹ gbé jáde a rí ibi tẹ ti ń direct a rí èrò rẹpẹtẹ a rí ọkùnrin méjì mẹ́ta a rí ẹni tó lọ ọmọ arẹ́ ń tọ́ fọmọ sí lọ́dọ̀. A rí yín bẹ ṣe ń direct movie. Kámẹ́rà lè dẹ̀ fi yà. Ẹ dẹ̀ tún yọ ọ́díò gbogbo ohun tẹ́ ẹ̀ gbọ́ nípa Bíọ́lá máa wáyé. Ibi tí wọ́n ti lọ gba spam ó máa wáyé. Ẹni tó bá Bíọ́lá gbé ọmọ ó máa wáyé nítorí pé ó wá fẹ́ bẹ Ìyábọ̀ ó wá bẹ̀ sí ní líkì secret Ìjẹ̀ṣà. It means your interview with Ìjẹ̀ṣà from onset is a setup. Even if you remove the video màá dára nú mi fún ẹ màá dára nú mi fún ìyá ẹ màá dára nú mi fún ọmọ tó lọ rẹ́ǹtì
ó wálé ayé ó bímọ ó nílé ọmọ ó lọ́mọ ó tún ráyé wá onípẹ́pẹ́sẹ́ ẹni tó bẹ́ẹ̀ gbọ́mọ o olọ́kọ ẹ lọ ń bá sùn lẹ́yìn pé ọkọ ẹ ó ń bẹ ẹni tó bẹ́ẹ̀ gbọ́mọ ṣé wọ́n ló lẹ́yìn wọ́n ti fàárọ̀ ọjọ́ ṣòṣì ó ti ṣiṣẹ́ olóṣó lọ ó wá jẹ́ntù bí okó póòpù lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ńgbà tẹ́wú ti wù lóbò ẹ ṣé wọ́n ló yẹ kó má dúró sábẹ́ ọkùnrin tí Ìjẹ̀ṣà bá rèébù tó tọ́ ẹ jẹ́ kí ọmọ ẹgbẹ́ sin Ìjẹ̀ṣà díẹ̀ wọn gbére pẹ̀lú iṣẹ́ àṣekára sórí last year yẹn kò kí ń ṣe right time láti hit ẹ hard this is the right time for me to hit you hard. Last year January 2025 Biola Adebayo and Iyabo Ojo on a platform mentioned my name, attacked my family, attacked my children, attacked my late mother, while myself and Iyabo Ojo were in court as at last year January. While the case is still in court, both parties must never discuss about the case. Iyabo Ojo wanted me to come for Biola Adebayo last year January. Iyabo Ojo wanted me to destroy Biola Adebayo's platform. Iyabo Ojo wanted me then to destroy Biola Adebayo. But because mi ò kì í ṣe born destroyer. Now, for those of you saying Biola Adebayo ò ní delete video yẹn, amen. Ọlọ́run kò ní jẹ́ kó delete. Remember, since I've been granting interviews, have I ever mentioned anybody's name? Whenever they call me for an interview, I talked about myself, I promote myself, you know. I talked about me because it is me that people want to listen to, people want to know about me. But in likes of Iyabo Ojo, she go on podcast, she mention Lizzie Anjorin, Very Dark Man, Naira Marley, Sam Larry, Ìjẹ̀ṣà. So Iyabo Ojo rò pé òun nìkan. Number one, mo kọ́kọ́ fẹ́ kẹ́ mọ̀ wípé when it comes to pé ká sọ̀rọ̀, wọn ò bí pọ̀ rí ìyálàyà Bíọ́dún Adébáyọ̀ àti Iyabo Ojo dá. Tó máa ń sọ̀rọ̀ nípa energy, wọn ò bí ìyálàyà Bíọ́lá Adébáyọ̀ àti Iyabo Ojo, wọn ò bí wọn dá. Tó bá ń sọ̀rọ̀ nípa ká gbé ọ̀rọ̀ kalẹ̀, tá bá ń sọ̀rọ̀ nípa ká túntò. Èmi rí anybody tó bá wá fún mi bí ẹni tí èpè ti jà, bí ẹni tí ogun ti jà. For those of you saying Biola Adebayo ní delete video yẹn, and some of you saying me, I will be taking Biola to court. I don't take people to court. I don't go to station, I don't go to court. But when you go to court, wàá jẹ̀bi. When you go to station, wàá jẹ̀bi. Because I will never be the first to come for you. There is one thing about me, and you all need to understand. A kì í sọ fọ́mọdé pé kó má dẹ̀tẹ̀ tó bá ti lè dágbó gbé. Biola Adebayo ló kéré jù. Biola ò lè jẹ show márùn. And one thing about me is this. Wàá rò pé báyìí ni mo ń lọ. By the time tí bá máa dé sí yín lọ́rùn, ẹ̀yin kọ́ máa tọrọ kú ni. Biola Adebayo, you have the audacity, the effrontery. You and Iyabo Ojo now table my marriage. Biola, ó lè èmi ò ṣọmọ, ó believe kó láṣìírí lọ́wọ́ Iyabo. Number one, tó máa sọ pé èèyàn ní connection, èèyàn mọ̀yàn, èèyàn lówó, èèyàn wálé ayé wá ṣe nǹkan rere, èèyàn mọ̀rọ̀ sọ, èèyàn lọ́pọlọ, èèyàn gbọ́n, èèyàn establish. Iyabo Ojo tó èkánná Àríkẹ́ Adébáyọ̀ ní gbogbo ọ̀nà. Biola, ó mọ̀ pé Ọlọ́run fún mi ní nǹkan kan. Ọlọ́run fún mi ní nǹkan kan. Ó fún mi ní ọpọlọ, ó fún mi ní ìmọ̀, ó fún mi ní òye, ó wá fún mi ní àgbékalẹ̀. Ó máa rò pé bí mo ṣe ń lọ rèé, but by the time tí n bá máa dé sí ẹ, end career ẹ nìyẹn. Mo ní pé mo fún ẹ ní 11 o'clock. Ó bá wá delete ẹ lọ́la, àbọ̀túnla, ẹ̀pa òbóró mọ́, bọ́rọ̀ Lizzy ṣe rí nìyẹn. The question is, Biola Adebayo, inú interview tí Iyabo Ojo grant, inú Ìtìjẹ̀ṣà grant, èwo ló rò pé kò yẹ kí Nigerians gbọ́ sétí? Èwo ló rò pé kò yẹ kí Nigerians gbọ́ sétí? Èwo ló rò pé ó yẹ kí rightful office kàn gbé láyè? Because tó bá lọ listen sí video tí Iyabo Ojo ṣe, ó rí pé mi ti play video, mo kàn wá explain fáwọn èèyàn.
the way tó ṣe subject ọmọ mi mo ṣe máa subject ọmọ ẹyọ kan ṣoṣo tó gbọ́kànlé tó lọ rent ni mo ṣe máa subject ọmọ yẹn nìyẹn. And you know, Biola, when I want to start, I don't just do physical, I don't just do eno, I go spiritual. Now, I spoke to Ijesha. The reason why you've not seen me with Ijesha, mo ní bàbá Ijesha, bẹ́ẹ̀ ṣe jáde nínú prison yìí. Ẹ kọ́kọ́ gbàgbé nǹkan kan tó ní ṣe pẹ̀lú film industry. Go and get your feet. Anything táwọn èèyàn bá donate fún yín, anything táwọn èèyàn bá fún yín bàbá Ijesha, go and use it to start up a new life. Do not dwell into this film industry. Film industry has become another thing entirely. I spoke to Baba Ijesha, but mo yin bá Baba Ijesha sọ̀rọ̀. Ohun àwọn ọmọọṣẹ́ Ìyábọ̀ Òjó ni mo ń gbọ́. Gbogbo àwọn ọmọ Ìyábọ̀ Òjó pátápátá ló welcome Ijesha látẹ̀wọ̀n. Gbogbo àwọn irinṣẹ́ tí Ìyábọ̀ Òjó ń lò pátápátá ló welcome Ijesha látẹ̀wọ̀n. Bí mo ṣe ń bá Ijesha sọ̀rọ̀ lórí fóònù lọ́jọ́ yẹn, gbogbo ọ̀rọ̀ tí mo bá Ijesha sọ, ẹ̀yìn etí Ijesha ló bọ́ sí. Nígbà tí mo rí wípé àwọn onítíátà ló yí Ijesha ká, you don't understand? Nígbà tí mo rí pé àwọn onítíátà ló yí Ijesha ká, ṣẹ́rí tí má máa jagun mi, you all know me to be a traditionalist. Reason tí mo ṣe dá wà ní wípé sórí àwọn kinní tá máa ń gbé jáde tá máa ń lò yẹn, if your ways are not pure, ó lè backfire. If your ways are not pure, ó lè backfire. Kinní tá rí tẹ́ máa ń lò yẹn, sórí kinní tá máa ń lò yẹn, tó bá fẹ́ kinní yẹn down, tó bá fẹ́ kó ṣiṣẹ́, let your way be pure. Number one, Ijesha does not have what it takes to survive. Ijesha is not brave enough. Ijesha cannot determine on his own. Ijesha is not. It is not about what Ijesha mole by 5 years. It is all about story. Ilé ayé yìí nígbà tá wà ní kékeré. Àwa kan wà tó jẹ́ pé báwọn òbí wa ṣe ń sọ̀rọ̀ sí wa, la ṣe ní determination pa fẹ́ jẹyàn. Àwa kan wà àwọn òbí tá gbé bọ́n ṣe treat wa la fi determine pé a fẹ́ jẹyàn. Sórí ẹ̀dá tí ò bá ti ní self determination mi ò lè bá rìn. Then ẹ̀dá tí ò bá lè dá ìjẹ ẹ̀jà mi ò lè gbé kọ́rùn torí mo níjà tèmi tí mo ń jà. So ó yẹ kí n rí Ijesha like 3 to 4, 5 times lájọ book appointment, but mo avoid bàbá Ijesha torí mo mọ̀ pé Ìyábọ̀ Òjó ń bọ̀. Tó bá yẹ pé mo ti rí Ijesha ni Ijesha ó máa sọ pé àtorí pé Lizzy ẹ rí pé mo ra distance ara mi from Ijesha, ó jẹ́ kí gbogbo àwọn èèyàn kí wọ́n rí Ìyábọ̀ Òjó tán. Mo distance ara mi from Ijesha. Oh God. Mo distance ara mi from Ijesha. Tó bá yẹ pé bí Ijesha ṣe jáde kí Ijesha ní determination, èmi ò expect kí Ijesha go back to the film industry. The reason tí Ìyábọ̀ Òjó ṣe ń ṣe báyìí fún Ijesha ni pé kò fẹ́ kí àwọn èèyàn kan turn up fún Ijesha. Ẹ ṣe yẹn lé ní Biola àti Ìyábọ̀ Òjó wọ́n jọ plan broadcast yẹn ni. Because Ijesha ti jáde ó ti fẹ́ máa rí àánú gbà. If you cannot give me video of where Ijesha grape the lady, ó máa fọjọ́ ọlọ́jọ́ kanjú kú ni. Ẹnu kàsí ni mo gbé dání. Torí pé oníbàárà ni so ó easy fún yín láti switch sẹ́yìn Ìyábọ̀ Òjó. Irú èmi ò lè switch mi lè align pẹ̀lú Ìyábọ̀ Òjó because nǹkan tí mo gbé dání tóbi gan. Orí kan ló máa ṣe tó ní ṣẹlòmíì mọ́. Ọ̀rọ̀ kan ló máa sọ sẹ́lòmíì tó ní sọmọ́. Kò sí bó ṣe lè tó láyé, kò sí bó ṣe lè tóbi tó, ó lè ṣe orí kan tó dẹ̀ máa ṣubú. But ẹ̀yin ò sí lókè, ẹ sí láàrin, inú sàárè lẹ́yìn gbé. Ẹ̀yin lè máa sọ fún mi pé Ijesha grape. Ẹ̀yin lè máa sọ fún mi. Ẹ ló fi kọ́kọ́rọ́ já òbú ọmọ ọdún 7. Ẹ ló la ọwọ́, ẹ ló ṣe, ẹ ló mọ̀. Fídíò tẹ́ gbé jáde, a rí yín bí 13 direct, a rí èrò rẹpẹtẹ, a rí ọkùnrin 2 mẹ́ta, a rí ẹni tó lọ ọmọ, a rí ẹni tó fọmọ sí lọ́dọ̀. A rí yín bẹ́ ṣe ń direct movie. Kámẹ́rà lẹ dẹ̀ fi yà. Kámẹ́rà lẹ fi yà. Ẹ dẹ̀ tún yọ audio. Ṣé audio tẹ́ yọ? Ẹ̀yin tó yẹ pé ẹ ṣe fídíò, ẹ lè fi audio sí. Ẹ mú ijọ́ tèmi gbé ẹ̀rí wá fún yín tí mo yọ audio. Ó mọ̀ pé nǹkan tí mo gbé dání ó tóbi ni. Mo lè kéré lọ́jọ́ orí mi ìṣẹ́gbẹ́ ìyá láyà gbogbo yín. Ọmọ àgbà lèmi, èmi bá gbàjẹ́, èmi bá gbà mọ̀. You don't understand?
ọmọ àgbà lèmi n tí mo dẹ̀ gbé dání nínú ayé ó tóbi jọjọ́ orí mi lọ mi ò dẹ̀ ní bá yín rìn ìrìn tó máa fi sọnù lọ́wọ́ mi mi ò ní bá yín hùwà tó máa fi sọnù lọ́wọ́ mi mi ò ní bá yín lọ ṣaburú fún orí aláìṣẹ̀ tó máa wá sunkún. Bíọ́lá àti Ìyábọ̀ Òjó wọ́n jọ plan ni. They wanted Ìjẹ̀ṣà to beg. Eni, they wanted the whole world to go against Ìjẹ̀ṣà. Wọ́n jọ Bíọ́lá àti Ìyábọ̀ Òjó jọ plan ni. So tí Bíọ́lá àti Ìyábọ̀ Òjó ò bá jọ plan ẹ̀, Bíọ́lá ò ní sọ wípé imagine mo confide nínú ẹ̀ as a presenter mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ara mi nítorí pé ó wá fẹ́ bẹ Ìyábọ̀ ó wá bẹ̀ sí ní líkì secret Ìjẹ̀ṣà. It means your interview with Ìjẹ̀ṣà from onset is a setup. So tí ìwé mi bá sọ̀rọ̀ lálàkọ́kọ́ Bíọ́lá ti kọ́kọ́ fi hàn wá wípé òun àti Ìyábọ̀ Òjó jọ wà ní. Ìyábọ̀ Òjó wanted to subject Baba Ìjẹ̀ṣà. Ìyábọ̀ Òjó wanted Ìjẹ̀ṣà to go down the way èyí onífóònù àná. But Ìyábọ̀ realize wípé people are standing up for Ìjẹ̀ṣà. Ó ṣe jẹ́ pé time tẹ́ release video Ìjẹ̀ṣà ni Ìjẹ̀ṣà grant interview pẹ̀lú Bíọ́lá Eni. What I advise Ìjẹ̀ṣà is this: Ìjẹ̀ṣà gbogbo owó tán bá dá fún yín, go and get something. Mo ní Ìjẹ̀ṣà kó jẹ́ palm silpers, palm ẹ mọ bàtà tó ń ta ẹ. Mo ní Ìjẹ̀ṣà go and brand a palm in your name. Ìyábọ̀ video to grant lọ́dọ̀ Bíọ́lá a máa gbé wá, video tí Ìjẹ̀ṣà gbé wá a máa gbé wá. Bíọ́lá ibi tó ti máa kàn ẹni wípé video mi tó wà lórí platform ẹ, of course we will do the needful. Apart from doing the needful, Bíọ́lá nǹkan tó bá mú ẹ tó lè delete video Ìjẹ̀ṣà. So we will now bring the two interview. So tó bá jẹ́ wípé torí pé ari ò gba bully ló ṣe sáré delete video Ìjẹ̀ṣà, kò kí n ṣe nítorí bully, kò kí n ṣe nítorí bully, kò kí n ṣe nítorí bully ni Bíọ́lá ṣe delete video Ìjẹ̀ṣà. Bíọ́lá wá execute iṣẹ́ tí Ìyábọ̀ Òjó gbélé pé ó fẹ́ ṣe fíìmù, a gbọ́dọ̀ réyàn kankan mọ́, kò gbọ́dọ̀ ráàánú gbà. Then probably Ìjẹ̀ṣà is expecting a good news that may shake the whole world. I am telling you. Ìyábọ̀ Òjó ti rí news yẹn, ó ti gbọ́ news yẹn. Àṣírí ni mo sọ fún yín, in the next few months gbogbo a máa gbọ́ news yẹn. The news is going to shake the whole world. The moment Ìyábọ̀ Òjó saw that news, Ìyábọ̀ Òjó repackaged the attack back. I'm telling you. Àwa ti rí gbogbo ẹ̀, ẹ̀yin kò tí mọ̀. Ó ti yé, àwa ti rí gbogbo ẹ̀yin ò tí mọ̀. So Ìyábọ̀ Òjó wá gbé Bíọ́lá ibi tó ti máa kàn ẹ́ lélẹ̀ bẹ́ẹ̀ mi bá ṣe darí mi ni. But even if you remove the video, màá dára àánú mi fún ẹ, màá dára àánú mi fún ìyá ẹ, màá dára àánú mi fún ọmọ tó lọ rẹ́ǹtì, màá dára àánú mi. And nobody wàá lọ kóòtù, wàá lọ station, wàá lọ káàkiri, audacity tó o ní tó fi subject mi sí bully. Comment section ẹ ó wà lọ́wọ́ mi. Comment section ẹ nígbà tó grant interview fún Ìyábọ̀, your comment section is there. And for you to have deleted Ìjẹ̀ṣà's video and retain Ìyábọ̀ Òjó's video where Ìyábọ̀ Òjó mentioned many names. Remember when Ìyábọ̀ Òjó was talking there, she was talking about court, and Ìyábọ̀ Òjó said something. She said it's fight to finish. Apart from that, Ìyábọ̀ Òjó discussed about my marriage. I will discuss about your marriage. But one thing about me ni wípé ọkùnrin lọ sókè nsìn, ọkùnrin àkọ́kọ́ máa fi jẹ mọ́sà, máa make sure pẹ́sẹ̀ ò balance ńlẹ̀ kó o lè bá mọ bó ṣe rí lára. Ọjọ́ tí ìwọ àti Ìyábọ̀ Òjó wá discuss ọ̀rọ̀ marriage mi lórí platform ẹ̀, wàá lè mọ bó ṣe rí lára. Ebi ò ń pariwo. Day 5 láwà lẹ́ni dá padà. A máa gbé wo àtọmọ tó ń gbé kiri tó pè lọ́mọ ẹ̀. Mo lọ gbá research nípa ẹ̀. Asatoru àná mo wá mi tí mo ti lọ gbá research nípa ẹ̀.
mo wà níbi tí mo ti lọ gbárí ó ń ṣọmọ gidi ọ̀dàlẹ̀ ní ẹ̀nà sórí àǹfààní kó o wà lábẹ́ ọkùnrin ló yọ sílẹ̀ fún ẹ o ò lè sí lábẹ́ ọkùnrin torí owó tí wà tìyàbò òjòjọ fẹ́ máa tọrọ àǹfààní sórí tó bá sọ pé celebrity tó bá ní obìnrin dàgbà tó bá wà lábẹ́ ọkùnrin tó tọkùnrin ṣe ó ní bó ṣe máa gáìdì ẹ ọ̀ṣọ́ mọ̀ ibi tó ti lọ́rọ́ mọ́ tí Ìyábọ̀ Òjó bá ti ní gbogbo evidence yẹn lọ́wọ́ ohun tí ò wá yé ẹni wípé inú rúnrún péré ni Ìyábọ̀ Òjó inú rúnrún péré ni ṣé o lè fi inú rúnrún o lè fi wé ikú ojú lásán ló rò pé Ìyábọ̀ ò sọ̀rọ̀ mọ́ ni ṣebí Ìyábọ̀ Òjó ló ń pariwo mention my name lánàá kí ló wá mú Ìyábọ̀ Òjó tí yóò sọ̀rọ̀ mọ́ mo look gentle lójú àbí Bíọ́lá Adébáyọ̀ gbọ́mọgbọ́mọ of Nigeria mo look gentle àbí mo look simple mo look nice má jẹ́ kó mọ̀ pé o ní disrespect mi àbí family mi kó lọ sórí last year yẹn kò kí ń ṣe right time láti hit ẹ hard this is the right time for me to hit you harder. It shows how weak you are and it shows that you work with Ìyábọ̀ Òjó. If you, Biola, did not work with Ìyábọ̀ Òjó, you have no right to be telling people, Ìjẹ̀ṣà came to me, she said she's going to call her Olawuyi, she's going to Ayefele. Biola, the reason why I'm coming for you, and it's going to be hard on you, is kò tún ṣe pé nítorí pé o bẹ̀bẹ̀, o sọ fún àwọn èèyàn gbogbo plan tí Ìjẹ̀ṣà ní behind the camera. That shows you are working with Ìyábọ̀ Alice Òjó, just lover. Ibi tó ti bí mi nínú yẹn. So if you can have the audacity to have explained to Nigerians the secret things Ìjẹ̀ṣà told you, I have every right to defend my children and my family. And because you discuss my marriage on your platform, I will be free to discuss your marriage on my platform too. You discuss about my children on your platform, I will be free to discuss about ọmọlọ́mọ tó lọ jí gbé. I will discuss about it. Mo kọ síbẹ̀ pé ṣé February 11 ó wọ important sí ẹ. Ikú kí ló pa yẹ ẹ ní February 11? Ikú kí ló pa màmá ẹ? Gbogbo ọmọ tó jáde lára màmá ẹ ibo náà wà. And ó fẹ́ bu àṣírí ọmọlọ́mọ tó lọ jí gbé. Ó fẹ́ bu àṣírí, but you are busy destroying other people's children on your platform. It's not gonna work. It's not gonna work. It's not gonna work. Ṣé ìwọ tó lè sàkúrò lé ọkọ, ìwọ tó lè lé ọkọ dànù. Ó wá bí ẹ. Meanwhile, àtàtìgbà tí lè tiẹ̀ ń gbóná, tí marriage ẹ dàrú. Àtàgbà tí marriage ẹ dàrú, ó wá jókòó sórí social media. Wá máa ṣe báyìí. Ó wá ń listen sáwọn ìgbéyàwó ẹlòmíì tó ń túká. Ó wálé ayé, ó bímọ, ó nílé ọmọ, ó lọ́mọ, ó tún ráyé wá. Ìwọ ló máa rẹ́ni tẹ́kùn ẹ̀fọ́, ìwọ ló máa rẹ́ni tí complete òbó ẹyọ. Bíọ́lá mi tí ìdè mú ń bọ̀. Gbogbo àwọn information tó ń dà sí mi jẹ́ kàn dá tán. Onípẹ́pẹ́sẹ́ ẹni tó bẹ́ẹ̀ gbọ́mọ o, olọ́kọ ẹ lọ ń bá sùn lẹ́yìn. Ṣó yẹ kí ìwọ jà, ìwọ tó ní wúńpù, ṣó yẹ kó o jà? Pé ọkọ ẹ ó ń bẹ ẹni tó bẹ́ẹ̀ gbọ́mọ, ṣé wọ́n ló lẹ́yìn? Common ẹyin tẹ́dì ẹyin, o ò bá wọn yin nínú ayé. Common ẹyin, àparò ń yẹ́yin, lékèlèkè ń yẹ́yin, aláǹgbá gan ń yẹ́yin. Common ẹyin, òróòro, o ò rí yín. Wọ́n ti fàárọ̀ ọjọ́ ṣòṣì, ó ti ṣiṣẹ́ olóṣó lọ, ó wá jẹ́ tùbí okó póòpù lọ́wọ́ ọ̀rọ̀lẹ́. Ńgbà tẹ́wú ti wù lóbò ẹ̀, ṣé wọ́n ló yẹ kó má dúró sábẹ́ ọkùnrin? Ó ṣe tíátà, ó rí ṣe, ó tajà, ó rí tà. Common broadcast, ó tún wá jáde, Ìjẹ̀ṣà told me he's going to Ayéfẹ́lẹ́. Ayé wúwo ni. N tó bá mú Ayéfẹ́lẹ́ tó bá dúró tán, ìwọ ńkọ́? Òṣìwúgbó jẹ́jẹ́ ni wàhálà máa jókòó. Iṣẹ́ tí Ìyábọ̀ Òjó ń ṣe nìyẹn. Jẹ́jẹ́ ni wàhálà máa jókòó. Jẹ́jẹ́ gbogbo o nídìí àti ṣẹ́. O lè mọ bọ́mọ ṣe rí lára. Ìwọ tó lè yin ẹyin, common ẹyin, ìwọ tó nílé ọmọ, ìwọ tó lọ́kọ, o ládé lórí. Gbogbo ayé ń wálé ayé. Wọ́n ní kílẹ̀ ń lọ ṣán láwọn lọ lọ́kọ, ò bá wọn lọ́kọ. Wọ́n láwọn lọ bímọ, ò bá wọn bímọ. Jókòó sínú márúwá, ó tún yẹ ìdí ẹgbẹ́ ọ̀tún, ó tún só. Ṣó dáa kó máa fọwọ́ ti òbò lórí márúwá? Mo ṣe mí tí bẹ̀rẹ̀ pẹ̀lú wà tìyábọ̀, kí ló ń ṣẹlẹ̀? Mo sì ń gbé ṣó ẹ bọ̀. Nǹkankan ni mo hate nílé ayé mi. Tó o bá ní ràn yàn lọ́wọ́, má dákún ṣòro wọn.
lára àwọn orí burúkú táwọn onítíátà yìí máa ń ṣe nìyẹn. They will not help you during crisis. They will go and bring crisis for you. And when you want to open up for them to help you, you will realize they are recording you for downfall. You can apologize to Yabo. You can delete the video. But exposing what Ijesha has discussed with you. Àwọn tó bá sọ pé kó má delete video mi, àwọn tó wá downfall lu ẹni. Ìyá ẹ máa sáré bí kí pátá ìjábọ̀ nu sáré ni. Ó bú mi mo bú ẹni tún fighting gbá station lọ, ọkọ lọ court àjọ máa bára wa ń bẹ̀. How can a woman, when we're talking about a woman, a girl child, ta ló fi rú àwọn wọ̀nyí tọrọ? Ìkan ògbẹ́ kan, akókó tajà kún lákìrìbótó. Come on, let's be realistic. When your colleagues, this tó bá jẹ́ pé princess Fasosi Ìjẹ̀ṣà ni, kí ló kàn wá? Tó bá jẹ́ wípé àwọn comedians Fasosi Ìjẹ̀ṣà ni, àwọn onítìátà máa dúró tán ní sẹ́yìn Ìjẹ̀ṣà. Even kí Ìjẹ̀ṣà pààyàn, óhó wa, adẹ̀ óhó ẹ̀, senior colleague wa ni. Kó pa ènìyàn ni mo sọ fún yín. So why tó ṣe ń ṣẹgbẹ́? He has used his talent to put smile on many faces. He has used his talent to bless this country. He has used his talent to do so many wonderful things. Princess does not belong to us. Princess belongs to comedian circle. Ìjẹ̀ṣà belongs to the theater circle. We owe Ìjẹ̀ṣà everything. Àbí ọmọ ògbóbò káwọn ọmọ olórin, ọmọ ògbóbò káwọn ọmọlé. Gbogbo ọmọ olórin tí àgbọ́rò wọn mọ́, ọmọ kò fi òbò lọ káwọn ọmọlé. Àwọn akẹ́kọ̀ọ́dé tó ń kọrin hip hop lọ́jọ́ kìíní àná, tó ń pera wọn kórede. Ọmọ ẹ̀ lọ fòbò abuse gbogbo wọn mọ́lé. Ọkọ ọmọ ti Ìjẹ̀ṣà ó dókó lọ. Olórí burúkú wọn kódó. Ọmọ ìyá ń wọ́n bòdò. Where is the film industry? Where is the industry? Where is the future? You expect so much from the government and you are already not giving nothing to the society. You want the government to come and build fifth village. You want the government to come and be assisting you for health center. What have you done to the government to help the film industry when you cannot even root for your own person? Èyí olórí burúkú olóṣì olè. Ó mẹ́pọ̀n jù sẹ́nu. Come and listen to this. Imagine you and Yabo are discussing about my marriage when you cannot even hold the water. Who the hell are you, Biola? Tani yala ye, tani babala ku baba e pon ma popo yala ya. Right, wo lo ní láti discuss about my marriage. Mi bá folokada, ìṣòro tèmi nìyẹn, problem tèmi nìyẹn. Nbá fẹ́ ẹni tó ń rulẹ̀, ìṣòro tèmi nìyẹn. Kò sí nǹkan tí mo lè fẹ́, that is my own personal problem. How does my personal problem concern you? Biola, I want to know. Báwo ni personal problem mi, ìṣòro mi. Báwo ló ìdọ́dọ̀ ẹ? Listen to yourself. Listen, wọ́n ló kúkú ṣe. Listen to yourself. Because Iyabo Ojo wants to stop one person, we will now join you. You and who, Iyabo? Ẹ máa gbọ́. Mo gbọ́. One of my colleagues also came out to insinuate that I probably might have a hand in I did not insinuate. You said you went to Mohbad's house and you came out live under Gistlover. Baba. That's the reason why I'm in court with her today, and that's Liz and John. They have an You are in court with me today. So who is now in court with you today? As of today, who is now in court with you? Your man finishing. Government ma akọ everybody ní last. Òun ilé ike. Ṣé ń gbádùn ẹ̀? Ṣé ó yọ̀ wọlé? Ẹ dẹ̀ ṣì máa gbádùn ṣó yìí o. Ìwọ máa bá mi wá. Ìwọ tó sọ pé play where Biola ṣe kíní kan yẹn, Grace Obe. Mo ń bọ̀ wá block lórí burúkú ìyá ẹ̀. Ìwọ ní sùúrù. Jẹ́ ń tán kíní, mo ń bọ̀. Mi tí ì ṣe show fún ẹ, Ọlọ́run Yasin. Ó dẹ̀ ṣì máa gbádùn, Biola ó máa gbádùn mi o. Èmi ló ń discuss the marriage mi. Don't discuss the marriage mi lórí platform.
Warriors mo fà yín ẹ máa bá mi fún wọn jẹ èpè ní tọmọtọmọ ẹ fún wọn jẹ ó dẹ̀ fẹ́ wá sọlé ayédà wà lọ tí n bá dé section màmá ẹ ikú tó pààyẹ ní last year Lord 11 ibi láti máa yanjú ẹ. She said she apologized to people that have been offended. Are you being offended with the interview? What did Bible says about knowing the truth? Do you know that some of you castigating Ijesha, if he has not done what you are castigating him for, do you know the implication? Tole nini pani spiritually. No. Ṣé gbogbo ẹjọ́ tí Ìyábọ̀ Òjó rọ̀ mọ́ Ìjẹ̀ṣà lẹ́sẹ̀, Ìjẹ̀ṣà ò deserve kó sọ side of story títí ẹ̀. Tí Ìjẹ̀ṣà bá sọ side títí ẹ̀, kí Ìyábọ̀ Òjó dẹ̀ gbé evidence wá láti nullify Ìjẹ̀ṣà. Don't forget that is what Ìyábọ̀ Òjó did in my marriage. Wo graffiti ẹ̀ṣẹ̀ tí Ìyábọ̀ Òjó ti ṣe individuals. And nobody asked for Ìyábọ̀ Òjó's head. But ìwà tí Ìyábọ̀ Òjó wù ní àná fasasi jẹ́ta. And for you, Biola, má gbé anybody wá fún interview mọ́. Má analyze gbogbo interview ẹ̀, má dẹ̀ má nullify ẹ̀. Má ever nílé ayé àti ìbá ní time ẹ̀. Tí ìbá ní time ẹ̀, ọwọ́ máa bá ẹ̀. Anybody tó bá gbé wá ṣe interview because o ní credibility, o ní integrity. Trying so hard, Biola, to ruin Ijesha's reputation for the past 5 years. Biola, on one condition, show me one person in film industry fún mi ní ọmọ kékeré kan tí Ijesha ti rape. Nígbà tí Ìyábọ̀ Òjó máa, nígbà tí Ijesha máa sọ̀rọ̀, ó ní Ìyábọ̀ fọmọ ẹ̀ tí òun. You should have stay clear. Ó bá ti fi Ijesha, Ìyábọ̀ àti princess sílẹ̀, ó yẹ kó hard mọ́ ìṣòro tó wà lọ́rùn Ijesha. Biola, you see it as fame, but in the next 24 hours to 48 hours, by the time I will come back to analyze your show, Nigerians, Biola ò wọ́ tẹni, tẹ gbọ́dọ̀ máa wo show ẹ̀, àbí tẹ gbọ́dọ̀ máa wo program ẹ̀, kò wọ́ tẹ, tí Ìjẹ̀ṣà ló délé ní àmẹ́ni tó kàn. You see, greatest mistake the film industry ṣe is to allow this ungrateful bunch of olosho in the film industry. And unfortunately, we don't have brave people in the film industry. You don't understand? This Biola has done worst to Ijesha. Like I said, it is between Ijesha and Princess. This war is between the comedians and the theater practitioners. It is all shade of wrongs to be between Ijesha, Princess, Ìyábọ̀, Biola. It is wrong. It is very wrong. Ìjẹ̀ṣà ní ẹgbẹ́ nínú film industry. Tá bá fẹ́ kí Nàìjíríà yìí kó ní ìlọsíwájú. Ẹ gbọ́ mi. Tí Ìjẹ̀ṣà bá rèébù tó tọ́, ẹ jẹ́ kí ọmọ ẹgbẹ́ sin Ìjẹ̀ṣà díẹ̀ wọ́n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára. Mo fẹ́ kẹ́ di point tèmi mú. Mo fẹ́ kẹ́ di point tèmi mú. Ẹ jọ̀ọ́ ẹ di point mi mú. Tó bá pé tòótọ́ ni Ìjẹ̀ṣà, ká sọ pé Ìjẹ̀ṣà pààyàn, gbogbo ní tíátà ní gbogbo àgbáyé, home and abroad, ẹ̀tọ́ wọn dúró sí ẹ̀yìn Ìjẹ̀ṣà. Kò ń ṣe pé wọ́n fẹ́ gbèjà Ìjẹ̀ṣà torí Ìjẹ̀ṣà innocent. It's just to show solidarity. Solidarity ni Yíbò fi ra gbogbo ilẹ̀ Yorùbá. Solidarity ni Hausa fi ra gbogbo ilẹ̀ Yorùbá. Tó bá lọ sí Mushin, Surulere, Hausa ló ra property jù ńbẹ̀. Yorùbá tó ní property ní gbogbo bẹ̀ yẹn nísìn, they are just like 5%. Àwọn Hausa, they are like 95%. Solidarity. Tẹ́ bá débi tí àwọn ọmọlá ti ń ta gold ní Yaba, a lot of things are going on there, but they stick together. You want the government to help you, but you are not together. Ṣé Tinubu ló pa Ìjẹ̀ṣà? Ṣé Tinubu ló pa Mohbad? Ṣé Tinubu ló pa Ọmọ Naira Marley? You want to eat your cake and have it.
How do we want this government to grow? How do we want this country to grow when you guys continue killing your own? Don't get me wrong. I'm not saying Ijesha is right or wrong. Don't get it wrong. But this war is between the theater practitioners against the comedians. And none of the comedians ló dúró fún Princess. Why are the comedians not standing for Princess? The reason best known to them. So why are the theater practitioners now standing against Ijesha? Because the Yoruba theater practitioners are full of Yorubas. The comedian, most of them, 80% of them are Igbos. And the Igbos, they are brilliant. They are smarter. They know the truth. Kò sí Igbo tó máa rí video tẹ́ ẹ gbé síta tí your voice tó máa wá bá yín pa Ìjẹ̀ṣà. So where are the comedians? Why are the comedians not supporting Princess? Why is iṣẹ́ onítíátà? It shows ṣe film láti fi dá anybody lẹ́kọ̀ọ́. Means ṣe film yẹn láti fi ṣe nǹkan rere. So do not expect anything from the government. Don't expect. What you don't give, you cannot have it.